ẹni rẹ bá wù kó nà wá o ẹni rẹ bá wù kó nà wá ire wù mí o ó wẹlẹ dá mi ẹni rẹ bá wù kó nà wá ire wù mí o ó wẹlẹ dá mi ẹni rẹ bá wù kó nà wá. ọlọ́jọ́ ìrì o ajìyà títí lọ́lá o Salati Gbodofu aka Ejihaz mama tèmi gangan lágbára lọ́wọ́ lọ́wọ́ ọba mi ẹ̀ wá ní borí sanku wa lójú ẹ̀ṣọ́dún èyí náà o mo láṣẹ tẹ̀mí sí tọkọtọkọ tọmọtọmọ lágbára lọ́wọ́ Elédùmarè ọba tí jẹ́mi ni èmi ni aya Alhaji Saddam Salati o lágbára lọ́wọ́ ọlọ́run ọba mi mo ní kẹ́ gbó bí olúgbógbó ti igbó iye wa kẹ́ gbó bí olúgbógbó ti gbó Àjíyà Títí lọ́lá o ẹ máa gbọ́ gbólóhùn ẹnu tèmi lọ mo ní kẹ́ wá gbó bí àgbà kan tó mọ́ mẹ́wú sọ́ndẹ̀ ọ̀run ọ̀mẹ́wú yọ títí mo lódò kìíní òkìíní yọ títí mo lódìrú ẹṣin innama amruhu idha arada shay'an an yaqula lahu kun fayakun náà ni. Happy birthday to you Mama Shakiratu Funmilayo Salati, the CEO, Shasat World and Assets. Mama Àjíyà ọmọ Bọ́láńlé o, Kàfáyà o, Salati o. Lágbára lọ́wọ́ ọlọ́wọ́ ọba mi bó tilẹ̀ kọ́ pẹ́ láyé tó. Ìyá Bọ́láyọ̀ onímọ̀ sáré ọmọ lágbára lọ́wọ́ ọlọ́wọ́ ọba mi ọba àjíkí o. Ọmọ tápá léhùn pé ọmọ bá mú ṣẹlú. Ọmọ tápá léhùn pé ọmọ bá mú ṣẹlú. Bọ́ní níjà arúgbó tápá lọ. Wọ́n ní wọ́n tutù òwú, wọ́n ní wọ́n afárá oyin. Òtútù òwú sọ̀kọ̀ afárá oyin mo ló sọ wọ́n lé bàbá tóbi ọlọ́wọ́. Ìyá wa Àjíyà Títí lọ́lá o. Salati ẹ̀ṣọ́dún èyí náà ṣe tẹ̀mí ti màmá mi lágbára lọ́wọ́ ọlọ́run ọba mi ọba àjíkí. Àjíyà Títí lọ́lá o. Salati Gbodofu. Ẹ máa gbọ́ dídùn ẹnu tèmi lọ bọ́wù mi máa tún máa kìyìn lọ lù lọ́rin. Ọmọ lọ́rin ìyàfọ̀njá alimi tèmi ọmọ ajífi kálámù dáwọn lẹ́ẹ̀kọ́ àwọn ṣe kọ́ńdúkọ́ńdú. Wọ́n èlù lágbàjì kéwù ni wọ́n ké ẹni àfọ̀njá bàtà ńlọrin òkùnkùn kéré ṣàó lọ́tún àmọ́yọ̀ lọ́sí ọmọ akéwù gbẹrù ní ọmọ ṣàdúrà gbọ̀rẹ̀ ọmọ ajífi kálámù dáwọn lẹ́ẹ̀kọ́ àwọn ṣe kọ́ńdúkọ́ńbítà. Àjíyà Títí lọ́lá o Títí lọ́lá o Salati o bẹ́ẹ̀mi bánkẹ́ lọ́lá o Shakirat Funmilayo Salati the CEO Shasat World and Assets tonti Àjíyà ọmọ Bọ́láńlé Kàfáyà o nani kẹ́mi o máa ké tàntàn kìyà wọn sọ wípé àbíàmà bọ̀ jágbọ̀rọ̀ ògbọ̀rọ̀ ni wọ́n láṣẹ wúléwú ntẹ̀wú àdàgbàrọ́gùn ní tẹ́jìrìn lọ́tún là á bá tuntun ojú ọjọ́ tẹ́ntẹ́ ìlà abẹ́wẹ́ àjílẹ̀ kéèké o Àjíyà Títí lọ́lá o Salati Gbodofu aka Ejihaz wọ́n ní lágbára lọ́wọ́ ọlọ́run ọba mi ẹ̀ wá ní sanku máa lójú gbogbo ọmọ àtọmọ ọmọ ní sanku máa ní lójú láyé o. ọmọ ní kẹ́mi ọmọ ṣàṣàlátù fún iṣẹ́ ńlá nítorí ìyá wa kẹ́pẹ́ láyé o. Rasulullahi Ànábì Muhammadu Habibullahi Ànábì Muhammadu Tọ́ha Ànábì Muhammadu Yasin Ànábì Muhammadu Mahmudu Ànábì Muhammadu Hamidu Ànábì Muhammadu Ahmadu Ànábì Muhammadu Mahamudu Ànábì Muhammadu Rasulullahi Ànábì Muhammadu Habibullahi Ànábì Muhammadu
Rasulallah Ànábì Muhammadu ẹni ṣó nílọrin òye ẹni ṣó nílọrin ọ̀wá Ìlọrin Àfọ̀njá ẹni ṣó nílọrin ẹni ṣó nílọrin òye ẹni ṣó nílọrin ọ̀wá Ìlọrin Àfọ̀njá ẹni ṣó nílọrin gèrè àlìmí o gèrè àlìmí o báríkà tàríra wa gèrè àlìmí o gèrè àlìmí o báríkà tàríra wa. èmi la bí ọdún ẹ̀yìn gẹ́gẹ́ ojú Elédùmarè etí ń dún apẹ̀sà gbogbo àgbáyé ara kéńgé.